Akole sáré jẹlẹrẹ lọ nínú ayé o. Ilé ayé tẹ̀sán o. Rọra rìn ṣọ́lẹ̀tẹ̀ ṣọ́wá wò. Àwọn ayé wò wí ẹjọ́ àlè. Ayé àlè kò sí jalè káàsìọ̀. Àndíyà Linda Samuwa kò sí jàì. Kò sí. Kẹ́mà sí jalè káyà. Ilé ayé ti kọjá gbogbo ibi tẹ́yìn wá yẹn. Bẹ́ẹ̀ ni sà, ṣe rí nǹkan kan wà tí wọ́n ń pè ní DNA. A máa ṣe test yẹn. Ṣàrà báyìí lójú ọ̀tá ẹ̀ ní answer máa jáde. Bẹ́ẹ̀ ni kò ń ṣe ká lọ kábọ̀. Result máa jáde nísinsìnyí. Mo wá fi ń dá yín lójú pé èmi àti ọkọ mi àwa la jọ bíire. Kò dẹ̀ sí nǹkan náà tí mi ò lè fi ṣépè àbí tí mi ò lè ṣe lórí ọ̀rọ̀ yẹn. Jọ̀ọ́ gbàgbé gbogbo bọ́bọ̀ yẹn, àwọn olùfẹ́ máa lo orí ọwọ́ yẹn fún. Má gbé yẹn wá rárá, kí ló dé? Nígbà táwọn ò wá láti ìdílé eléégún, bó eléégún ṣe máa lọ́mọ kiri. Daddy, ẹ̀yin ni mo bá lọ́rọ̀. Wọ́n ti ní ẹni tí ò bá nírú ẹni kò lè mọ yẹ ni. Àti wípé ó ṣòronga tí ò gbàdúrà kí aláboyún kó fi oyún ẹ̀ kó fi rí ọmọ bí tọmọ náà wá pàpà wáyé eré bọ́mọ náà ṣe máa kú lóṣòronga màmá sáà. Àyàfi abíamọ tí ò gbàdúrà kí oyún aláboyún ṣẹ́ nìkan ni ò ní gbàdúrà kọ́mọ yẹn kú tọmọ náà bá délé ayé. So bí àwọn ṣe rí wọ́n ti mọ nǹkan táwọn jẹ àwọn àjẹ́ ni wọ́n òṣòronga ni wọ́n. Mo dẹ̀ mọ̀ gbogbo nǹkan tó yẹ kí n ṣe o mo mọ̀ gbogbo nǹkan tó yẹ kí n sọ àmọ́ ìwọ̀nba lèèyàn lè bá ìyá ọkọ èèyàn sọ̀rọ̀ mọ́. Ta ló mọ̀ bóyá àwọn náà lọ wá ń di ẹ̀ kí láàrin rí. Sà wọ́n lè jẹ́ kí ọmọ máa rí eégún lórí pé wọ́n fẹ́ prove point pé ṣá ọmọ àlè lèèyàn bí. Èmi ò fi ṣèbínú ìyá kí là ń jẹ ìyá ọmọ ni no bébí jẹ́ kí n sọ̀rọ̀ o. Dádì ọ̀rọ̀ yìí ti dọ́ sọ́wọ́ yín o. Gbogbo nǹkan tẹ́ ń gbé fún mi táìmù yẹn mo eléyìí jẹ eléyìí fẹ́lẹ̀ rárá tó bá ti dago kan jókòó sórí igbá wẹ̀ nínú báísíkù wẹ̀ nínú báskẹ̀tì Dádì gbogbo ẹ̀ ni mo ṣe. Ẹ̀yin ni kẹ́ wá jẹ́wọ́ bóyá ọ̀dọ̀ àwọn pípù yìí lẹ ti gbà ó lè jẹ́ ọ̀dọ̀ àwọn eléégún ìṣẹ̀ṣe mo máa ń respect ẹ̀ bọ̀ tó bá yẹ pọ́dọ̀ wọn lẹ ti gbà ẹ lọ bá wọn padà pé gbogbo nǹkan tẹ́ fún mi o mo ti bí ọmọ náà ń régún kí la lè ṣe padà because ọ̀rẹ́ yín ti fẹ́ dibi no Dádì àjọ yìí ti fẹ́ di nǹkan mímọ́ mi lọ́wọ́ báyìí o Dádì àjọ yìí ti fẹ́ kó mi sí problem báyìí o no Dádì ẹ ti fẹ́ kó bá mi pẹ̀lú àjọ yín báyìí o. Sori Iremide so n tó ń sọ nísìnyí pé gbogbo tí mo ṣe yẹn èmi ni mo kọ́ sí ẹ̀tí ọmọ àlè àgbo lásán tí mo gbà lọ́dọ̀ àwọn eléwé ọmọ àgbo tí mo gbà lọ́wọ́ ìyá rọ̀ kí ibò fọ̀ pé tí mo gbé fún ẹ tí mo tún pè ọ́ lábẹ́òkúta lọ́dọ̀ ìyá yìí pé kọ́ gbé àgbo wá tí mo lọ gbàgbọ́ lọ́dọ̀ àwọn olórí èkó tí mo mọ̀ pé ọ̀gán kì í mú kan mọ́kan tó bá jẹ́ pé kì í ṣe pé ìgbà tí mo ti gbọ́ ọlọ́gbọ́n ni ó yẹ kí n wọlé kí mo pàṣẹ kí n lu ẹlòkulù ni ọlọ́gbọ́n. Bàbá ọkọ mi ẹ lè lù mí sà ẹ lè lu àdúrà ní kẹ̀ṣẹ́ ẹ lè lù mí sà. ṣé o mọ̀ pé wọ́n ilé ìgbà àgbà. Dádì mo wà lórí ìkúnlẹ̀ ẹ lè nà mí sà. Lórí kí ni Dádì? No ẹ̀yin lẹ fẹ́ kó bá mi báyìí sìn ẹ wò gbogbo bí tá bá fẹ́ lọ ní ká lọ o no gbogbo nǹkan ni mo gbà o gbogbo bí tá bá fẹ́ lọ ní ká lọ o mi ò lè gbọ́ màlè lọ́yẹ́ àṣẹ ìràn wa rí. Ọlábísí oṣù ní. Ẹ̀wọ́ fi mí sílẹ̀ mi ní interest mọ́. Àǹtí mi ó ti tó Dádì ẹ jẹ́ ká fún wọ́n lẹ̀ nọ́mbà ti bà wọ́n. Jésù lóluwà. Èṣù ká ìjésù ẹ̀ fà. Dádì ẹ jẹ́ ká gbé èṣù láyè níbi tá a bá dé yìí a nídìí èṣù ẹ jẹ́ kí èṣù bá wa dá sí náà èṣù ni kò yanjú gbogbo ẹ. Sọfẹ́ oníkó fẹ́ dà èmi ò lè gbà ní. Ṣé o tó fast one? Kí tó pè mí pé pàjáwìrì bẹ́ẹ̀. Jọ mo fẹ́ bèrè ṣé lóòótọ́ ni pé ọmọ lélégún ni ẹ? Yes, kí ló ṣẹlẹ̀? Àsìkò àti jẹ́wọ́ ni mo wà yìí o mo dẹ̀ fẹ́ jẹ́ kó dáríjì mi ṣùgbọ́n ti ọ̀rọ̀ ní ọjọ́ sí. Hello Iremide. Ṣé òun gbọ́ mi ṣá? Òjò kí ni mini message to send sí mi ẹ̀? Olóyún. Ó ṣe máa lóyún. Ṣé wọ́n jẹ́ baby ni ó ṣe máa lóyún? Mo dẹ̀ máa ń sọ fún ẹ jẹ́ ká lọ CD wá ní ẹ o like ẹ̀rọ gbà tó dẹ̀ ṣé rọ̀ ṣé o mọ̀ nǹkan tó yẹ kó ṣe as a babe. O gbọ́n ni. I don't care how you wanna do. Tó bá jẹ́ wo lo need sọ fún mi kí n send o yẹ bẹ́ẹ̀ kó gbọ́ mi. Okay, for record, máa send message sí ẹ̀ ń sìn so that tó bá jí tó bá ń sùn wá lọ máa worí fóònù wa wọn àríkọ̀ tí mò ń sọ síbẹ̀.
tó bá yẹn pé you're decent, at least you can read. I'm going to send you a text message right now to let you know that yes, I'm serious about this. You both send message to me. Not message there alone, pada. So lórí ẹ̀, I ain't sorry, Jusha. I should my lóyún. Ọjọ́ àfiyèsí kan ń bọ̀ tí gbogbo rẹ̀ yóò di gègédé fáyé wò. Ọdún ayọ̀. Hello Ìrèmídé. Ṣàlàáfíà ni. Tí ò bá tí terminate oyún yẹn, gbìyànjú láti terminate ẹ̀. O ò ní rí alákòóbá o. O ṣe. Ìyẹn mi náà. Ọdún ayọ̀ funny ṣá, such a funny guy. Ó yẹ kó mú mi lọ bí tí màá ti yọ ni. Àbí kán gbébọn sí mi lórí kí n lọ yọ. Àbí mo ti yọ ni. Mi ò padà ṣe, mo fi bí ọmọ fún un. Ìgbà tó di pé kí eégún máa disturb ọmọ tí ó máa pariwo eégún láṣà bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí. Ìyẹn náà fi jẹ́ kó yé mi pé bàbá tó bí gangan ìdílé eléégún ló ti jáde, pé a ní láti ṣòro lé fún bí iṣẹ́ nínú. Obìnrin ẹ máa lọ́rùn o fi adúrú nǹkan tó ìpamọ́ fún mi. Ṣé mo sọ pé o ti ṣe oyún yẹn ni? Ṣebí ìwọ náà ló lóòfẹ́ oyún, olóòfẹ́ oyún ò fọmọ. Ẹ bọ̀gbà tí mo padà wá bá ẹ tí mo sọ pé oyún yẹn kò filẹ̀, kí ló sọ fún mi? Ọdún ayọ̀. You lied to me. Nǹkan tó matter ń sìn nǹkan nìyẹn. Jọ báwo ló ṣe lè bá mi ṣe? Wọ́n ló nídà ti ṣe àwọn ètùtù kankan. Níbo ni kò sọ bí mo ṣe máa rìn jọ nítorí Ọlọ́run ṣàánú mi, má jẹ́ n fojú sunkún ọmọ. So I have a child with you? Yes, Ire Olúwa. That is his name. Ire Olúwa. Ọdún ayọ̀, this is not a time to be emotional. I need you to be more pragmatic. Kí la lè ṣe? Don't tell me not to be emotional. We should be pragmatic. Just like that. Ṣé o gbọ́ nǹkan tó sọ fún mi nísìnyí ṣá? Ó burú o. Ó burú gan o. Èmi tí mo wá bá ẹ tí mo ní kó má ṣe oyún ṣòro bó orí mi ò pé ni. Dúró! Mo ní kó dúró! Níbo? Àbẹ̀wò lẹ́lẹ́yìn ni ẹgbàá mi, ọmọ mi ṣeré. Irú wẹ̀rẹ̀ wọlé lè. Kúrò wá tí wọ́n tó fún mi jọ. Wẹ́rẹ́ ìwọ́n gan ni wẹ̀rẹ̀. Ọ̀yá pa mí. Ọ̀yá kill me o. Olóṣì. Apàyàn ni ẹ o. Apàyàn ni ẹ sọ́rí. Ọmọdémọ tó wáyé títí ẹ̀ tó ní kó lọ pa. Ọ̀gá tó bá fi lè pa Mr. Madman tó bá pa ọmọ yẹn, ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn. Tó bá ti pẹ́ o ti ya wèrè nìyẹn. Olóṣì. Apàyàn. Wẹ́rẹ́. Tí ẹ ti tọ́ olóṣì. Apàyàn. Bọ́sà. Má bọ̀. Ọba mi sọ. Má bọ̀. Wọ́n ní kó bọ́ta. Ṣé ọjà àwọn ni? Àwọn máa mú mi ṣeré. Ó máa sá lọ. Má bọ̀ kẹjọ sọ. Níbo ló sá lọ? Máa mú ẹ. Ìwọ. Máa mú ẹ. Ọlẹ̀. Apàyàn ni ẹ. Apàyàn. Ó ti ya wèrè. Mo máa gẹ̀ẹ́tì ẹ. Máa mú ẹ. Ṣé mo mọ tí mo ti máa mú ẹ? Orí ẹ̀ tí ọ̀pẹ yẹn. Olóṣì. Èmi apààyàn. Àbí Ọdún ayọ̀. Ó rò sọ lẹ́nu wo leléyìí?
ìwọ náà ló sọ pé ò fẹ́ oyún pé kí n lọ yọ mo dẹ̀ ti yọ oyún ó tún wá ń padà wá jọ kí ló fẹ́ gan kí ló fẹ́ kí n ṣe fún ẹ my dear kò sóyún mọ́ báyìí gbogbo nǹkan tó ti lọ mo ti gbàgbé everything so kó ní kálukú máa bá tiẹ̀ lọ ni. Ìrèmídé ó bá tiẹ̀ ní sùúrù tó bá yẹ kí mò ń bá ẹ̀ ṣeré ńkọ́ mo ní kó lọ ṣe ìwọ náà dẹ́sà ẹ̀ṣọ́ ògbọ́n náà ó fẹ́ ṣe tẹ́lẹ̀ ni. ó fọ́ ni. wọ́n ti ní sùúrù náà bí àmọ́ lè change mind ọmọ là ń sọ inú dídí ọmọ rẹ̀ lọ pàdánù bẹ́yẹn. ó ti gbàgbé bó ṣe send text message ó ti gbàgbé bó ṣe ń bẹ̀ mí lórí fóònù èmi náà help ẹ ní because mi ò fẹ́ nǹkan tó máa hot ẹ gbogbo bó ṣe ń ṣe ń time yẹn mo ti mọ̀ pé ò fẹ́ oyún nìyẹn oyún dẹ̀ ti lọ nìyẹn kọ́ lóun fọ̀run kẹ́ nǹkan tá ti bàjẹ́ kí ni jọ wá máa lọ rọ́ra o ọdún ayọ̀. ó bá máa ṣe ọ̀yìn ó bá máa ṣe ó bá ti ṣe. ìyẹn ti di nǹkan gbàgbé wá máa lọ jọ wá máa lọ wá máa lọ jọ pẹ̀lẹ́. mo mọ nǹkan tí mò ń ṣe náà so you have to lie to me. Damn. Anyways, tó bá ti dálẹ̀ kó pè mí ọwọ́ àárọ̀ ọ̀la àwọn nǹkan tá a lè ṣe sí. ṣé nǹkan tá a lè ṣe sí wa? Just give me a call. Okay. Sure. Thank you. Inú ìbáṣẹ́ rí ni máa rí ó pàdé mi o. Àwọn ẹlẹ́ tó pẹ̀lú kò jẹ́ kárí kankan. Àṣé òótọ́ ni òwe àwọn àgbà tó ní ìyàn ogún ọdún a máa jóni lọ́wọ́. Kí ló fẹ́ tẹ̀yìn ọ̀rọ̀ yìí jáde? Bí mo bá tiẹ̀ ṣe orò ìdílé àwọn ọdún ayọ̀ tí eégún ò yọ sí ìrẹ̀lúwa mọ́. Ṣé àwọn ẹbí Afọlábí wọn ò ní kí n lọ ṣe DNA? Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Ìyẹn ni pé mo ní ọmọ síta. Ṣé bí Rémídé sọ fún mi pé òun ti terminate oyún yẹn tẹ́lẹ̀ ni? Problem tó dé bá ń sìn ló jẹ́ kí n mọ̀ pé mo ní ọmọ lọ́wọ́ ẹ̀. Bọ́n mi ò lè really blame ẹ lọ títí ṣá. Torí mi ni mo sọ fún tẹ́lẹ̀ pé mi ò fẹ́ oyún. Tí ó bá ń ṣe ọ̀rọ̀ wèrè tí mo fi lálàá lọ́jọ́ sí ni. Darling, kí ló dé? Ó wọlé wá sùn ni. Mo máa sùn. Ọ̀rọ̀ ibi iṣẹ́ mi ló ń bug mi. Kí ló tún ṣẹlẹ̀? Wọ́n ní mo tún máa lọ sí Àbújá. Níwà kò ń ṣe tán mi láti lọ. Ọ̀bọ tó yẹ kó lọ ẹ̀yẹn ní minor accident. Wọ́n dẹ̀ ní wọn lè dúró de kára ẹ̀ fi yá. Ó sún mi jàre. Ìyẹn ṣì yẹn ló wá ń rò. Kò tó rò náà ọkọ mi. Nígbà tó tí ì ní ọ̀nà míì, ọ̀nà fúndẹ lọ́nà ọ̀run. Mo mọ ọmọ kan rò pé báwo ni mo ti máa ṣe fẹ́lẹ̀ for days. No, mo understand. Ibi iṣẹ́ ni now. Oh, mind. No. Ṣé díẹ̀. All right. Bóyá jẹ́ ká wọlé. Stress yẹn kọ́ máa ń pọ̀ ní. Ìyẹn ló wá bara jẹ́ tó tẹ́lẹ̀. Ṣé díẹ̀. Ṣé kan. Owó lẹ́wà mo tún dé bí mo ṣe ń dé o mo wá sọ̀rọ̀ ó lé fún ọmọ rẹ ọ̀jẹ̀ wálé kó jẹ́ kó gbà o bó bá sọmọ ọkọ ni ò gbọ́dọ̀ ò gbọ́dọ̀ dá láàmú kó dàgbà kó dògbó ìlú ògógó là bóṣù awo oṣù awo kì í dùbú láàrẹ̀ mẹ́jọ sàárẹ̀ kí bàbá rẹ̀ náà má sàárẹ̀ kémi bàbá wọn náà mọ sàárẹ̀ owó lẹ́wà òrò lé ọ̀jẹ̀ wálé mọ wá ṣe yìí o gbà lọ́wọ́ tí ọmọ kò dìímú dáadáa ẹ̀kọ́ rẹ̀ rèé o ẹ̀kọ́ rẹ̀ rèé o bómi bá balẹ̀ omi anípa kọjú ó nípa owó
kó nípa ọmọ kó nípa àlàáfíà ẹ̀mí gúngùn. Àkàrà rẹ̀ rèé o. Ọtí rẹ̀ rèé o. Sún orí rẹ̀ mọ́ bí. Sún orí rẹ̀ mọ́ bí. Ọtí ọ̀jẹ̀ wá lẹ́nu. Owó lẹ́wà. Ètùtù rẹ̀ ti gbà. Kò séwu. Kó má bẹ̀rù kó má sojo. Ọmọ ọ̀jẹ̀ ní tòótọ́. Ọmọ ìwọ owó lẹ́wà ní. Nǹkan kan ò ní ṣe ọ ti tẹ́wọ́ gbà. Kọ́ rí bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ wàá lò gèrè ta. Òdí kọ́ rè bá ń dínkù fún ọ. Kọ́ bá ń dí àrùn fún. Gbà bí mo ṣe wí ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Kàṣà ọmọ mi orí rẹ̀ ó gbó ọ̀jẹ̀ ó gbé ọ́ ọ̀dàgbà ọ̀dògbò ọ̀ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀. Bàbá rẹ̀ ti kan sára sí ọ ọmọ kan lọmọ yìí. Gbà tọ̀dọ̀ rẹ̀ rè ìwọ bàbá rẹ̀ wọ̀ náà gbà ìtẹ́jọ jẹnu egun ayé ìsìbọ̀rún tọ̀dọ̀ rẹ̀ rè o kọ́ bá dínkù o kọ́ bá dárùn o kó gbó kọ́tọ́ o sọ wá rè yìí kọ́ lànà owó fún ọ kọ́ lànà ọmọ fún kọ́ lànà àlàáfíà fún sọrí pé obì ti yàn tààrà báyìí fi adìẹ yín lé lọ́wọ́ fọwọ́ méjèèjì dé mú. Hold it. Don't worry. Hold it your two hands. Hold it very well. Ọ̀kàrè owó lẹ́wà adìẹ rẹ̀ rèé o ọ ní ọmọ mẹ́jẹ̀ wọn ńṣe ni kọ́ ọmọ ṣe légbè lẹ́yìn rẹ̀ gbogbo ibi tí wọ́n bá ti dojú ìjà kọ ọ̀jẹ̀ wálé kọ́ rèé dojú ìjà kọ wọn bẹ́ẹ̀ ìwọ làjẹ́ ọ̀run ọ àjẹ́ ayé ọ̀gbọ́dọ̀ rí nǹkan kan gbèsè kọ́ dàgbà kọ́ dògbó akúrímàfọ́ orúkọ àpekú abùjùjù takókó orúkọ àpárùn ikú tó bá kó àwọn ọ̀tá rẹ̀ ti gbà kú àrùn tó bá rún àwọn ọ̀tá rẹ̀ ti gbà rùn ikú rẹ̀ di kú ọ̀tá àrùn dàrún òdì kékeré ẹlẹ́yẹ lọ́nfẹ̀mí wọn poṣó ìbẹ̀m̀bẹ̀ yẹríyẹrí kì í jẹ́ kọ́mọdé roko òde àgbọn adíá fún Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjá ó ní kékeré ẹlẹ́yẹ àgbẹ̀ ẹlẹ́yẹ ẹgùnkèwé wá sí mi kíkú rẹ̀ ó di kú ọ̀tá. Ọ̀kàrè bàbá mi ò mo fi bọ̀yọ̀ ẹ́ o ó pé àdẹ̀fọ́ máa bí lọ́jẹ̀ àdẹ̀fọ́ máa bí lọ́jẹ̀ ló lè fẹ́gun ṣeré ló lè fẹ́gun ṣeré o ló lè fẹ́gun ṣeré àdẹ̀fọ́ máa bí lọ́jẹ̀ ló lè fẹ́gun ṣeré. Ọ̀yá bẹ́ẹ̀ di ẹ̀ wọ́n. Let me do that. Ọ̀yá bá tu lọ́rùn kọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sí. Àdẹ̀fọ́ máa bí lọ́jẹ̀ àdẹ̀fọ́ máa bí lọ́jẹ̀ ló lè fẹ́gun ṣeré ló lè fẹ́gun ṣeré o ló lè fẹ́gun ṣeré àdẹ̀fọ́ máa bí lọ́jẹ̀ àdẹ̀fọ́ máa bí lọ́jẹ̀ ló lè fẹ́gun. Ọ̀kàrè aya mi ọkú oríire mo kí ọkú oríire lẹ́ẹ̀kan sí wo àti yanjú ọ̀rọ̀ ilé wa sọrí ọ̀jẹ̀ wálé yìí ọmọ wa ni. Ire Olúwa lórúkọ ẹ̀ sà. Ire Olúwa àti ọ̀jẹ̀ Olúwa nǹkan kan náà ni wo gbogbo orúkọ tó lè wùn kẹ́ ẹ ti sọ àwọn páìtọ̀ yín ni wọ́n sọ. Bẹ́ẹ̀ni. Èyí tí owó lẹ wàá sọ òun ni ọ̀jẹ̀ wálé ẹ sì gbọ́dọ̀ máa tẹ̀ mọ́ lórí tí ọ̀ ìdàgbà ọ gbọ́dọ̀ gbọ́jú bọ́ ó kọ́ lórí rẹ̀ ni torí ọmọ ọlọ́jẹ̀ ni ọ̀gbọ́n orin tí mo kọ wọlé ni ẹ má fi ṣe é o. Ẹ jọ̀ọ́ sà ṣé a lè kàn pé ń wálé ká má fọ̀jẹ̀ sí kó má lọ gùn jù. Kì í ṣe ọ̀jẹ̀ onírẹsì ọ̀jẹ̀ onírẹsì kọ́ ọ̀jẹ̀ wálé mo pé ọ̀jẹ̀ onírẹsì rẹ wo ẹ má pé bẹ́ẹ̀ wọ́ sọ fún aya rẹ ẹ má fọwọ́ kàn ṣeré o wò kò sí ní tí ó ṣe yọ là yọ lù
yóò sì dàgbà yóò dògbò mọ́ ọ lọ́wọ́. èyí tó mọ̀ bí mọ̀ sí pọ̀ ọbì ìbejì kínní ìbejì kejì ìbejì kẹta ọbì mẹ́rin bọ́ bá dorí karùn-ún mọ̀yàndá má bí mi mà sọgbọ́ ọ̀kàrì yóò dà fún ọ ẹ̀mí rẹ̀ ogun ẹsẹ̀ rẹ̀ ò ní yẹ̀ lẹ́ẹ̀dẹ̀ mi sọ̀rọ̀ arọ́mọ tó bí yóò dìrú yóò dìgbà fún ọ àdàgbà òmò nítòsí yóò dàgbà yóò dògbó ẹ kàn wá ṣe sùúrù díẹ̀ fún mi èyí tó kù ni pé kó jẹ nínú nǹkan tí owó lẹwà náà jẹ kù. ta ló ń jẹ́ owó lẹwà. àárọ̀ ọ̀run ní jẹ́ bẹ́ẹ̀ bàbá mi kìkín àárọ̀ ọ̀run owó lẹwà bàbá mi o eégún ńlá nù eégún ńlá ti yọ náà lẹ́nu òòṣà tí ibo ológbò lẹ́rù eégún lọ fi ń ṣe é. ẹ sà mi ò wá láti ìdílé eléégún kò ní ìkémi jẹ́ nǹkan kan. ọmọ eléégún ni ọ́ ọtí dọmọ eléégún ẹ̀jẹ̀ eléégún ní ń bẹ lára rẹ̀ ìwọ tó bímọ fún eléégún ọtí mọ pọjọ ọtí dáyé ọjẹ wo nígbà sọdún eégún mi ìwọ náà máa sọ ọmọ rẹ lọ́wọ́ báyìí tọmọ dárin tí wọn mọ lùlù fún ọ tọmọ rèdí wọn fi ọjẹ ìyá àgànbù ọba ya èmi mo sọ bẹ́ẹ̀ ẹ ò kì í ṣe ń tó le àkà nìkan ni ọ sì mẹkọ jẹ ìtókù tí ọdà yìí dó ni ẹdìyẹ kan ṣe fún rẹ̀ tán ni tán bá ti ṣe fún rẹ̀ tán wọn ṣe ní mòóyò ọ fi ẹ̀kọ jẹ àjọ jẹ ni àjọ tọ bọ ni fún adìyẹ wọn fún lọ́wọ́ bọba ìparí rẹ̀ jẹrìí wò wọn sọgbọ kọ bá sọ̀rọ̀ dáadáa o ọjẹ wálé ikú lódò ọmọ akú lómi lómi ó kú sílé tọ ọ dàá pa ìgánmẹdẹ má fi lè jà èyí rẹ̀ ó gbó bọ. I'll take your drink. Remide. Thank you so much for everything. Ilé àtọ̀nà ò ní dàrú lágbára Ọlọ́run. Iṣẹ́ ò ní díṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ lágbára Ọlọ́run. Òkè òkè ló máa lọ o ò ní fọwọ́ bá ọmọ aráyé tì. Thank you so much for everything. I am indeed very grateful. Mo ṣàmì sí gbogbo àdúrà tó ṣe fún mi. Ó ṣe gan. Bọ́ Erémidé ó ṣe nǹkan tó dùn mí o. Ìyẹn ni pé mo ní ọmọ tó dàgbà tó yìí lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ fi pamọ́ fún mi. Ó parọ́ fún mi pé ó ṣẹ́yìn náà ó dẹ̀ ṣẹ́. Ọdún ayọ̀, I needed to protect my home. Àti pé ìwọ náà ló sọ pé kí n lọ ṣẹ́yìn pé ò fẹ́ oyún. Mo dẹ̀ mi fẹ́ dálé ẹrú mi fẹ́ dọ̀nù ẹrú ni mo ṣe wò pé kí n dàbí ọgbọ́n. Okay, mo ní kó lọ ṣẹ́ oyún. Ìgbà tó ti di pé o ò ṣe o keep ẹ̀yìn at least after a year or two wá ti try láti jẹ́ kí n mọ̀. Ṣé okay jẹ́ ká assume pé mo kú nǹkan gbogbo nǹkan tó ń ṣọmọ ìbára lẹ́yìn fẹ́ solve ẹ̀. Ìwọ kì yóò kú ikú kíkú kan bí kò ṣe ríre. Kò sí kú lójú ẹ̀ wá dàgbà wá dógbò lágbára Ọlọ́run. Má sọ̀rọ̀ kú o. Má bínú, I am really sorry. It's okay. What's that? Kí ni yẹn? Erémidé. Do you know you're more beautiful than... What's the... No, don't go there. Please don't go that route. Kí ni meaning yẹn? Stop it. Ṣé a ti ready ká máa lọ báwo ni? Hòtẹ́ẹ̀lì mi àti ẹ̀ lọ fún mi. Ó wá sí ta ni? Ibi àbá fún ẹ mọ wá rí mọ o. Dájúmọ́ gbìyànjú láti wádìí inú jìn ju kànga lọ. Are you okay? Tó bá lọ ṣó máa dé o, ìrìn àjò ṣé máa bọ̀ ṣó máa bọ̀ o. Ọmọ lè rìn sáyé tẹ̀wá yìí ó yíyá. Yeah, come. Ire. Come. Yeah. Everyone. Shut the door.
ń bọ̀ bẹ́ẹ̀. Padà síbi tó ti ń bọ̀ bẹ́ẹ̀. Níbi kí ló ṣebí ìwọ àti ọmọ àlè tẹjọ́ ń gbéra yín kiri yẹn kó padà síbi tó ti ń bọ̀. Báyẹ̀ kí n ṣe é léṣe. Ọkọ mi jọ má ṣe báyìí. Ṣé o yọnu? Kò dẹ̀ bò mí láṣẹ. Lọ́sí ní àṣírí ẹ̀ ti tú náà. Àṣírí ẹ̀ ti tú. DNA test tó ní kí n lọ ṣe. Èmi ti lọ ṣe àṣírí ẹ̀ ti tú. Ò ń gbé ọmọ àlè kiri gẹ́gẹ́ bí ọmọ tèmi. Nǹkan tá lè sọ ni ọkọ mi ṣàánú mi. Ṣé o yọnu? Pa mí sílé má pa mí síta. Ṣé o yọnu? Tó ti rí jẹ́ sọ fún ẹ tí bá wọnú ilé tí bá bá ẹ níbi bíi màá ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́. Má ṣe bẹ́ẹ̀ ni. Tí bá mú ṣé o yọnu? Ok, mo ti gbọ́ jóde mi o. Má ṣe báyìí ó ní reason. Tó ti rí tí bá ṣá ẹ ìwọ àti ọmọ àlè yẹn tí bá mú ẹ̀yìn méjì màá ṣá yín wẹ́lẹ́wẹ́lẹ́. Ó yá tẹ̀lé ọmọ rẹ̀ máa ṣá ẹ wo tí bá ṣá ẹ tí bá ṣá ẹ ìwọ àti ọmọ àlè ó yá pé olórí burúkú mo ò jẹ́ kó mọ̀ gbà tí mo lọ ṣe DNA test yẹn kẹ́ni mo ó máa ti fi ọgbọ́n ète obìnrin wà á ti lọ fi bá dókítà lẹ́yìn Ọlọ́run jẹ́ kí n mú ẹ wèrè ọlọ́run obìnrin ó máa dá o ó fẹ́ sọ mí di wèrè ládùúgbò ó fẹ́ sọ mí di madman pagal wèrè. àwọn fẹ́lẹ́ tó pẹ̀lú kò yẹ kárí kankan. Bọ́dájàgbé Kí ni? mo ti wáyé dé ṣọ́ọ̀bù mi ò bá yín. Ní ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi. Náà. Kí ló ń bá kiri? Bọ́dájàgbé tíkẹ́ẹ̀tì GTBet yín kọ́. Tíkẹ́ẹ̀tì GTBet. Náà. Kí ló kàn ẹ́ pẹ̀lú tomi? Ẹ wo géèmù tẹ fún mi 500 mo fi sí 112,000 ni mo jẹ. Ṣé ó wà ní? Ọlọ́run ọba ń gbọ́. Irọ́ ni. Òun lélẹ̀ iṣẹ́ ẹ̀. Bọ́ọ̀nù. Kọ́mọ lọ jẹ́ pé mo ti mú bẹ́ẹ̀ o. Ẹ lè mú fi síbẹ̀ ilẹ̀ fún mi. Mo ń bọ̀ náà. Mo ń bọ̀. Chelsea wa. Gbogbo irọ́ ni. Gbogbo Ọlọ́run. Irọ́ ni. Ọlọ́run ọba ń gbọ́. Bákà. Gbogbo Bákà náà wà. Ọlọ́run ọba. Èlò lẹ fi sí. Kí ló kàn pẹ̀lú tọ̀dọ̀ mi iye tí mo fẹ́ mọ̀ ni. Man U straight winning. Away. Ọlọ́run ọba ń gbọ́. Ọlọ́run. Èlò lẹ fi sí. Ọlọ́run. Kí ni AC mo sì ṣe dáadáa o. AC máa ń ṣe dáadáa ń gbà mí o. Kí ni AC mi là ń gbá náà? Gbogbo náà ni. Àtẹ̀mí ti lè jẹ ẹgbẹ́ náà ní sùúrù. Èlò ni wọ́n sọ pé èlò lẹ fi sí 500 mo fi sí. 500 naira ni wọ́n fi sí. Ọpẹ́. Èlò lẹ fi sí. Ó ti wá GTBet mo ní ṣubú sí mi lọ́wọ́ ńjọ́ kan. Mo ní GTBet ṣubú sí mi lọ́wọ́ ńjọ́ kan. Àgbàtẹ́ ṣubú sí mi lọ́wọ́ èmi mo ti padà sórí rẹ lórí GTBet. Ẹ̀gbọ́n mo sọ ẹ̀ farabalẹ̀. Èlò lẹ fi sí wá. Ó wá o. Àtẹ̀yìn bá ti débi oyè odò èèyàn gbọ́dọ̀ kéèyàn kan lumi ni èèyàn tó gbọ́dọ̀ máa rò pé òtútù òmù mọ́. Ní sùúrù. You have to calm down. Ìwọ ni calm down bíi kí ni ẹ bẹ̀rẹ̀ o èmi mo gba àwọn ọmọ kéékèèké ni o. Mo ṣe wà yìí mo fojú sásọ wò mi o. Tó bá ń gbọ́ small but mighty èmi gbé àwọn kórópè àwọn lọ serious boss. Àwọn BRT àwọn lèmi máa ń ṣe. Wetin be Los Serious Boss now? Wetin concern Los Serious Boss with that? Los Serious Boss. I don't know it. The person wey big like you. You can see it now. Wetin dey there? Ọmọ àní ọkọ bọ gbogbo kíní kó já sí gbogbo ló ṣe ń lọ jàre. Wo bí mo lọ wò pé bóyá bí station ẹ ṣe rí o tí máa kó sínú ọ̀dọ̀ ẹ̀tàn tọwọ́ mi bá kíní sí àárín ẹ̀ máa wà oníwàkuwà lọ́hùn ní accident. See, I no dey remove anything until I ṣayo. Àṣàyò wẹ̀wẹ̀. Kí ló wá fẹ́ mu? Àní mo fẹ́ mu nǹkan. Mo fẹ́ mu nǹkan like spirit. Hospital kò sí hospital tó sì ń bí o. Àní òróró tajútajú tó máa ń tàyàn lójú tó máa jẹ́ kó jíjà kí gbogbo ẹ̀ ṣe dáadáa. Ok, kí iṣẹ́ lè wọra. You get it now. Èmi gan-an lákọlẹ̀ mi wà bí ìbọn o. Lákọlẹ̀ mi bá mi ọkùnrin mẹ́ta ọkọ ìyàwó mi. Ìjáwájọ sí always guide ni o bóyá kọ bọ́sọ̀ wà ní kó bọ́sọ̀ kó jásí táṣe gbàgbé
níbi tí mo ya wèrè dé màá wá ẹ̀rù ọba o. Me I go first smoke sha. I go smoke. Look for it for me. Smoke. Smoke machine. Gbogbo àwọn kan tó ń béèrè ilé lọ́wọ́ mi yìí ní nọ́mbà tó dé Dixon mọ́ àwọn ní ọmọ ya kíní musical video. Why you dey talk like this? I need smoke cigar. Mo fẹ́ gbọ́jà sára. Ọjà. Yes, mo fẹ́ fa SK. SK. Yes. Síkírù and the barrister. Wọ́n ṣe SK tó dákọ̀ àwọn Síkírù nickname wọn ní SK. Why you know they hear something like this? Kò yé mi. You be local person. Kò yé mi SK kò yé mi. Síkírù làwọn ọmọ sọ́ọ̀tì sí SK. Kí n gbọ́jà sára, kí n hide dáadáa. Kí n hide dáadáa so that màá lè gbọ́ ẹ dáadáa. Màá ṣe é tó jẹ́ pé. O lè ṣeré lójú lásán láì jẹ́ pé bóyá àwọn. Mi lè ṣe o, àfi tí n bá hide. Irọ́ ni. Tó bá ti mú gbogbo àwọn nǹkan tó dákọ̀ ọmọ jẹ́ ń ṣe díẹ̀ gan-an. Tábà wá yá tábà lọ half time kí n lọ wá gbogbo àwọn nǹkan wa. Kọ́kọ́ bá mi wá SK lọ́nà. SK ọmọ ìmọ̀ sí bẹ́ẹ̀. Lọ́wọ́ dà fún kan kí kọ́kọ́ ṣayó náà kí n jíjà ara mi dáadáa náà. Farabalẹ̀. Ọ̀rẹ́ mi, ojú mà ṣe fi mọ̀wẹ̀ ẹ̀dá o. Ṣé pé ọmọ àlè ni ìyàwó ọ̀gá ẹgbẹ́ wa fọ́gẹ̀? Ọmọ àlè ni o. Ohun tó ti wá yà mí lẹ́nu jù ni pé mi bọ́ bó ṣe ṣe. Òun ló ń dáná fọ́kọ ẹ̀. Tó bá rí pẹ́pẹ́ fúrò wọn àtọkọ ẹ̀. Kódà lèmi ò lè kó sí wọn láàrin bọ́tà àníyàn tí ẹ̀ yé mi bọ́rọ̀ ọmọ àlè yẹn ṣe jẹ́ gbogbo kò yé mi. Àti pé dúró náà, báwo lọ ṣe mọ̀ pé ọmọ àlè ni gan? Ibi tí wàhálà wà ní èmi ò mọ̀ ọ́n. Nígbà tó máa ṣẹ̀sìn báyìí, àdá ni ọ̀pọ̀ fi lóhùn àtọmọ àlè kúrò nílé. Ká ló dúró ni abẹ́ orí ẹ̀ ni. Dúró, ṣé nísìnyìí òun gbìyànjú àti sọ fún mi pé ìyàwó ọ̀gá ẹ̀ ti kúrò nílé yẹn? Ó ti lọ. Ọ̀rẹ́ mi kú oríire. Oríire leléyìí. Kúrò ọjà lórí ibi tí wàá kí n tèmi. Oríire ni. Ṣé wò mọ̀ pé tí téèyàn kan ò bá bàjẹ́ téèyàn kan ò lè dá? Kí ló mean? Sórí lásìkò tó wà ń sìn o máa ní láti padà lọ sí ìlú wa. Láti lọ ṣe kí ni bẹ́ẹ̀? Wọ́n á wá ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi fún ẹ, àwọn iṣẹ́ gbọkọgbọkọ lóríṣiríṣi. Tó tún ṣe báyìí. Wo àwọn iṣẹ́ kan tó wá wà iṣẹ́ tìró ni tó yẹ pé tó bá lè sójú tán báyìí tó ṣẹ́jú mọ́kọ̀ ọ̀gá ẹ̀ báyìí ó gbàbẹ̀ straight nìyẹn. Ṣó tiẹ̀ tún wá rí ìkan tó wá wà ìlẹ̀kẹ̀ ló ń pè. Sórí tó bá wọ̀ sídìí tán tó bẹ̀rẹ̀ níwájú ọ̀gá ẹ̀ báyìí tó rọra yídìí yẹn sí tó rọra ń wo ìlẹ̀kẹ̀ yẹn páńpẹ́ mu ni. Páńpẹ́ ibi tí bá wù. Páńpẹ́ ti mu nìyẹn ó ti dìyàwó nìyẹn gbogbo tó bá ti bèrè lọ́wọ́ ẹ̀ báyìí ó lóun máa ṣe fún ẹ. Tó ṣe báyìí páńpẹ́. Ṣé ìwọ kò ṣe bí? Páńpẹ́ ti mu. Rọ́jọ́ àfiyèsí kan ń bọ̀ tí gbogbo rẹ̀ yóò di gègédé fáyé wò láyé wò fáyé wò ènìyàn rárí. Ọlọ́mọbìnrin ẹ jọ̀ọ́ ọmọbìnrin tájọ wọlé síbí ẹ dákun yìí ṣé ó lọ ra nǹkan ni àbí. Ẹ̀mí ilé jíjẹjẹ wọlé lálẹ́ àná ó ti lọ. Ó ti kọjá mi. Ó ti lọ ti pẹ́. Mo dára ó ti tó ìṣẹ́jú mélòó. Ó ti pẹ́ á ti tó 2 hours tó ti kúrò níbí. 2 hours tó ti kúrò níbí. Kí wàá ló dé tẹ̀yìn jẹ́ ó lọ nígbà tẹ̀yìn méjì jọ wọlé tẹ́nìkan fẹ́ kú ńbẹ̀ ó yẹ kẹ́ béèrè pé ẹni tẹ́ jọ wọlé ńkọ́ o ṣé kò yẹ kẹ́ béèrè ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwọn 5 stars hotel. Ṣé ìrí tẹ́rí bí ẹ̀rí ní ìrí 5 star hotel. Èmi ti jẹ́ ó ti lọ ti pẹ́. Ẹ ti jẹ́ ó lọ. Ṣé ẹ̀rí báàgì kankan lọ́wọ́ rẹ̀ kó gbé. Ayé mi ta. Kí ló ṣẹlẹ̀? Ó gbé báàgì dání ẹ sì jẹ́ ó lọ. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Ṣé ẹ̀ mọ sẹ́ńbì ni? Ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀ mọ sẹ́ńbì ni? Ẹ ṣe jẹ́ kó lọ sọ lórí burúkú ni yín ni. Ayé yóò fẹ́ dá ni. Kí ló lè tó yìí? Àbẹ́fẹ́ kí bí ó jóná ni. Àkílódé? Ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù kí ló dé tẹ̀ ń fún wa létí? Tí màá ní sùúrù kọ́. Àpè yín ẹgbẹ́ kọ́ náà. Ẹ pè mí èmi ò gbé kọ́ ni. Níbo ni miss call yín wà? Níbo ni mo ti rí miss call yín? Intercom miss call. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Nǹkan ṣe mí. Kí ló ṣe yín? Nǹkan ṣe mí. Nínú 2 million tó wá lórí GTBet. Èlò mo ná lórí 2 èlò ni mo ti ná nínú 2 million mo kàn jẹ́ alẹ́ àtẹ lásán mo sì mú go méjì
mo mú go méjì torí Ọlọ́run mo mú go méjì mo jẹ ìgbín onírun lẹ́sìn pé mo sọ́ọ̀kì ẹ̀ kíkan mo kàn wọlé mo kàn jáde lásán lẹ́ẹ̀kan ẹ̀kan péré ni mo ní kí n kàn sí ní láàárọ̀ ayé mi máa bàjẹ́ mọ́ tèmi nǹkan ṣe mí o 2 million 2 million ibi tí mo ti rí ṣèbí lẹ́gbẹ̀ẹ́ òtẹ́ẹ̀lì yìí ni mo ti rí mo kàn rí pé eléyìí mo ti ẹ̀ look like sí o ó dàbí olóso ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ ni. báwo ṣe fẹ́ ní nọ́mbà ẹ̀ ẹjọ́ wọlé ni báwo ṣe fẹ́ ní nọ́mbà. ẹ̀ ní nọ́mbà rẹ̀ ṣèbí lẹ́gbẹ̀ẹ́ òtẹ́ẹ̀lì yìí ni mo ti rí mo ṣe rí báyìí mo kàn fọ́ fún pé ọmọ yìí ọmọ olóso ni o kí n kàn fi pa tínkì ni o. ọmọ tẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ títí lẹ gbé wọlé. iye àwọn gba rọ́ǹgẹ̀ láyè ní òṣèwà tó bá mo ṣe fẹ́ mọ̀. ẹ wo bí wàláì ọ̀rọ̀ tèmi kúrò ní tẹ́kọ̀ọ́ bá ní kókó ẹjọ́ ẹni tó gbé gbàdúkọ ẹ gbàgbé bó ṣe ń lọ èmi ya wèrè gan o máa kọ́kọ́ bá gbogbo bí jẹ́ máa bàjẹ́ pàápàá. ẹ bá bo jẹ́ èmi àti yàtọ̀ wá pàdé kóòtù ẹ gbàgbé lórí kí ni ẹ pàdé mi kóòtù èmi mo gbọ́ ọmọ fún yín. tí mo 2 million naira lẹ́mọ̀ sọ. ẹ ti fowó ní kó bẹ̀lẹ̀ jẹ́ ni. 2 million láńsọ fà rẹ̀. èyí lóde ṣe fẹ́ náà mi ni. tí bá nínú yìí kọ́. kí n tẹ̀lé báyọ̀ mọ̀ jọ ṣiṣẹ́ mi ni. ṣé mi mo gbówó yìí. ẹ ti bá tèmi jẹ́. ẹ máa lọ ẹ máa gbàṣẹ lọ́wọ́ ẹ àpọ̀gá yín. ẹ máa lọ o. ẹ mọ̀ ẹ̀ lè mọ̀ mi 2 million ẹ fún mi 195. mo máa rògbò báyìí. ẹ fún mi 195. máa lọ pé máníjà ẹ lè kọjá ẹ lè lọ. àjọ tàbí jọ di reception. ẹ lọ yí pé jẹ́ 2 million. máníjà. 2 million. kí lẹ bẹ ṣe. mo fẹ́ lọ pé máníjà. ẹ fẹ́ lọ pé máníjà. èmi àti yín ẹ lọ pé. tó kò sẹ́ni tí a máa fẹ́rù kàn tí ò ní bọmọ jẹ́ kò sọ́kùnrin tó máa gbọ́rùn kan báyìí tínú ẹ̀ máa dùn lóòótọ́ ṣe kínní láti fi save ọmọ ẹ̀ bọ̀ tọ́kọ ẹ bá tiẹ̀ gbà àwọn ẹbí ọkọ ẹ̀ ò ní gbà. exactly. bọ̀ má wọrí má lọ bọ́kọ ẹ̀ má lọ bá sọ̀rọ̀ ọlọ́run á dẹ̀ jẹ́ kó gbà. ó má wọrí o Afọlábí ó stubborn ju gbogbo nǹkan tó ń sọ yẹn lọ tó bá tiẹ̀ fẹ́ gbà tó fẹ́ gbọ́ ó lẹ́gbọ̀n ẹ̀kan tí ò tiẹ̀ láìkì mi rárá ẹni ò ní jẹ́ ó gbà o èmi ti gba kámú kí ni mo fẹ́ ṣe. no wọ́n máa gbà ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ ó sì ń gbóná lára wọn i'm sure ìpara wọn á ti balẹ̀ ń sìn wọ́n máa gbọ́. àmọ́ èmi mọ ọkọ tí mo ní tó bá insist but èmi mọ̀ pé kò sí nǹkan positive tó lè tẹ̀yìn ẹ̀ yọ. wọn á gbọ́ lágbára Ọlọ́run. ó really fún mi concern but Ọlọ́run á kọ́ àmọ́ ṣe. Manele ka kò má sí jayeye mina gure ziminga. Ọlọ́run ló ń ṣàmọ sínúlẹ. jọ mo fi Ọlọ́run mo fi bẹ̀ má mú ẹnu lọ síbẹ̀ yẹn rárá so ti Iremide I don't want to hear anything about her again I'm telling you. ṣó lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ kò ṣàlàyé fún ẹ ni. ó ṣàlàyé fún mi. ó ṣàlàyé fún ẹ pé ọmọ àlè ló ń gbé wá bá mi nínú ilé ọmọ àlè a bastard child mo ti ń tọ́jú ọmọ àlè láti jọ èmi Afọlábí ọmọ àlè mo sotiri má yẹ kí n bínú sí ẹ mo sọ fún ẹ bá kára sílẹ̀ bẹ́ẹ̀. ó mọ nǹkan òun kò náà kọ́ fún mi kó òun gbìyànjú ni kò mọ̀ pé gbìyànjú òun máa já sí. don't give me that crap don't ever give me that crap. má fọ́ mi rárá o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ sìn ṣé did I ever bother her láti jọjọ láti jọ wà tí kò sọmọ tí kò sọ anything àwọn òbí mi wọn ní pé kí n fẹ́ ìyàwó mi kí n ṣe bú I said let me kàn fi mi lẹ̀ pẹ̀lú èmi àti ìyàwó ọ̀fẹ́ mi àti ìyàwó mi lẹ̀ ṣé mo ever bother yìí so that means she doesn't believe in me that I can single-handedly bear a child for myself. Kò ní gbàgbọ́ nínú mi pé mo lè dá bí ọmọ fúnra mi àbí. Afford, calm down. Calm down where? Báyìí kí n calm down o. See, àwọn India wọ́n máa ń sọ̀rọ̀ kan máa ní me pagal oria means I'm getting mad. Afford, calm down. No, I'm not coming down. I'm coming up. And I can get mad at any time now. I'm telling you. Okay, sorry. Don't get mad. Good. If you don't want me to get mad, take a job, my child, it's good and safe. That's it. Please. Okay. That is all I'm sorry. Thank you. No.
rọ́jọ́ àfiyèsí kan ń bọ̀ tí gbogbo rẹ̀ yóò di gègédé fáyé wò láyé wò fáyé wò ènìyàn rárẹ̀. Why are you crying? Why are you crying? Why are you crying? It's okay. It's okay. What happened? Bàbá ni. Bàbá wo? Okay, come. Bàbá wo? Bàbá ni. Calm down. Èyí láyọ̀ mi. Èyí. Bàbá ni. Bọ̀ kò yẹ kó máa ké. Kò yẹ kó máa bá bàbá ṣeré ni. Don't worry, let's go. No, this is very strange. Kò yẹ kó máa ṣeré ni. Adìyẹ ìrànà adìyẹ ìrànà. Ọdún ayọ̀ ọ̀jẹ̀gbèmí ọ̀rọ̀ tó sọ yìí ó wúwo díẹ̀ eégún ó sì máa wá nàmọ rẹ̀ èèwọ̀ ni inú òdílé wa gbogbo ọmọ tá a bá ti pè ní abílọ́jẹ̀ tí ọba ti kọsẹ̀ kọ́ sí wàhù sàárọ̀ ọ̀run kò sí tí ó mú kárọ̀ ọ̀run ó bínú sí eégún ó sì máa wá kí ọmọ mọ́lẹ̀ tí ó máa wá nà ọmọ èyí wọn ò yé mi o. Ẹ ò bá mi ó yẹ mí náà lẹ́nu kéegun máa lé ọmọ kiri lójú ọ̀run láì ṣe pé bá mi nǹkan kan ni mo ti ẹ̀ ń rò ṣé kìí ṣe pé orò eégún táwa ṣe fọmọ tibí ló ń fà ni. ó ṣeé ṣe kọ́rí bá náà ó sì lè gba bòmí yọ nítorí kó má ṣe wípé àjòjì ọmọ ní ń bá ọ gbélé nítorí bí ọba ń sọmọ wa ó ṣeé ṣe kí eégún ọbínú ó ṣeé ṣe kọ́ bínú. ẹ dúró náà bá mi nǹkan tẹ́ ẹ̀ ń try láti sọ sí ni pé bóyá ọmọ àlè ni Jádesọ́lá gbé fún mi. irọ́ wọn ò fi gbogbo ẹnu sọ báwọn ṣùgbọ́n ntọ́ bá jọ nǹkan la fi ń wé nǹkan bí ọba jẹ́ tà kọ́kọ́ tó wí wọn bó bá sọ máa lè ní bí ó sì rí náà nù tí ìṣẹ̀jẹ̀ wa. ó ti o Jádesọ́lá tí ẹ̀ ń wé yẹn kò ń ṣerú ọmọ bẹ́ẹ̀ o kò ń rìnrìn kó ṣe máa gbọ́ ọmọ àlè wá fún mi lọ́mọ tó jọ mí bẹ́ẹ̀ yẹn ó ti o. ọ̀rọ̀ ọjọ́ ni ọwọ́ àkàkùn bàbàrà báwọn. ó jọ mí iṣẹ́ ẹ̀rí ni. iṣẹ́ Olódùmarè mọ̀ pọ̀ lára wa ẹ̀dá ṣé ìwọ tí ìrìn débì kankan rẹ ni tó jọ tí ìṣiṣẹ́ bí rẹ̀ wọ́n sọ fún ọ pé nìkan bẹ tó jọ bàbá rẹ̀ wo èmi fún ara mi mọ ẹnìkan ọjọ́ mi tòmùtòmù òtọ́ bá ń sọ̀rọ̀ tí yọ̀ bá wojú rẹ̀ ọ rò pé èmi mọ̀ ń sọ̀rọ̀ ni akànyà tọ̀ lójú òun pupa ó sì dárùn gbọ̀n sí àgbàmúlẹ̀ ló náà ìwádìí ni kò já tẹra mọ́ ká mọ ní tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ gangan. adìyẹ ìrànà máa ń ṣohun àjẹgbé ohun abáṣe ló ní bọ̀ wá títàn èèyàn rọra ṣe láyé o lọ́jọ́ àfiyèsí kan ń bọ̀. kí ló dé. abo. mo rí gún sí i ẹ gbà mí kẹ mo ò ṣàrò náà mo rí gún sí i kẹ. ẹ gbà mí o. Jade. Yes, dear. ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí mi ò fẹ́ kó fi ṣe bínú ṣe mọ
ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ ló máa ń jẹ́ kí n feel pé tí bá ní anything tó ń bug mi kí n pe ẹ jókòó kájọ discuss ẹ̀. ṣé mo wí pé ọ̀rọ̀ tó rí yẹn ẹ̀yẹ ni ó máa ń fò wá ó dẹ̀ máa ń fò lọ. ìgbà míì ibi tí ọ̀rọ̀ gidi bá káyàn mọ́ ló yẹ kéèyàn ti sọ. ṣé dẹ̀ mọ̀ one of the great qualities of a marriage is communication. So tí nǹkan kan bá ń dùn mí lọ́kàn tí mi ò sọ fún ẹ tí mò ń họ́ ọ̀dẹ̀ tí mò ń ṣe problem ti bẹ̀rẹ̀ nìyẹn. èmi ò dẹ̀ fẹ́ kí problem wà mọ̀ kí mo nífẹ̀ẹ́ gan. ọ̀rọ̀ yìí lórí èyí láyọ̀ mi ni ọmọ wa jọ I want you to tell me the truth. Ta ló bí èyí láyọ̀ mi fún? Kí ló mean? Èyí láyọ̀ mi. Ọmọ ẹ, ọmọ wa. Ìwọ ni mo bí èyí láyọ̀ mi fún náà. Ṣé o ṣe DNA test? Wọ́n sọ fún ẹ pé kí n ṣe ọmọ ẹ ni. Àbí kí ló mean? Jade, mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa ní bóyá máa ń láyọ̀. Mo dẹ̀ ohun torí ẹ̀ mo ṣe bẹ̀ẹ́ kí n tó bẹ̀rẹ̀ mo ní kó má fi ṣèbínú bọ̀ mo ń bẹ̀ ẹ́ ni. Ṣé wọ́n kọ́ ọmọ eléégún ni mí? Eégún tó ń disturb èyí láyọ̀ mi tó máa ń ké yẹn kò normal o. Nílé wa tégún bá yọ sọ́mọ wọ́n máa ń gbé ọmọ báyìí tọ́mọ máa bá wọn ṣe tọ́mọ máa máa rẹ́rìn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ bàbá òun dédé yọ sọ́mọ tó bá yọ sọ́mọ báyìí ó fẹ́ wá kíkú ọdún ni ó fẹ́ wá kíkú oríire ni ó fẹ́ wá kíkú. But when it's the reverse then there is a problem. Tó bá continue eégún lè lu ọmọ pa o eégún á lu ọmọ pa o. Eégún ò ní dán ọmọ káfẹ́ mi jàre wo kò kàn mí o èmi ò mọ nǹkan tẹ́ ń wá káàkiri bó ṣe ń tọ́jú bọ́lé o tó ń fi sọ fún ẹ wípé ọmọ kan ọmọ àlè ní àbí kíní kan I don't understand nǹkan tí mo mọ̀ ní pé èyí láyọ̀ mí o ìwọ ló ní. Mo ti lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n ní gbogbo eégún tó ń yọ sí yẹn pé ogun èṣù ni wọ́n dẹ̀ nípa ká ṣe fasting and prayer ipò lọ́wọ́n á bá wa ṣẹ́gun yẹn. Èmi ò mọ ológun bí tẹ́tí rọ́mọ àlè o. Ọlọ́run á ṣẹ́gun Ọlọ́run á ṣe bọ́ mo kàn ń bẹ̀ ni tí wọn kan bá wà mo fẹ́ kó sọ because tégún yẹn bá continue bẹ́ẹ̀ ó lè lu ọmọ pa o. God forbid. Ìwọ ní kó sọ àṣìṣe tó ṣe ìwọ ní kó sọ nǹkan tó ṣe nǹkan tó ń bò pamọ́ nǹkan burúkú tó ń bò pamọ́ ní kó sọ síta èyí láyọ̀ mi nǹkan kò gbúdọ̀ ṣe o eégún kankan ò gbúdọ̀ lu ọmọ pa fún mi ìwọ ni mo bí fún mi eléyìí tó ń sọ ẹ̀mí understand kò kúrò lọ́nà fún mi. Inú ìbáṣe rí ni máa rí kó pàdé mi o. Àwọn fẹ́lẹ́ tó bọ̀lú o kò yẹ kárí kankan. Aunty nurse. Ìgbà wo ni omi yìí fẹ́ tán báyìí? Ẹ wo dádì àwọn náà response to treatment dáadáa àti pé very soon ara wọn máa tó yá omi tẹ̀kùn sọ yìí bó ṣe máa lọ náà ni kò gbọ́dọ̀ fast jù báyìí lọ ṣó sí ẹ̀yìn. Kí o. Doctor máa tell you this thing like me. Okay, ẹ ṣeun. Ẹ wò dádì ṣe fẹ́ gbé òótọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀tàn ni nọ́ọ̀sì ń sọ yẹn o Àfọlábí ò respond sí treatment. Ó dẹ̀ inú ẹ̀ wò ṣé bá ṣe gbé wá síbí ìbáyìí rẹ̀ ni condition ẹ̀ gan what's tó yìí náà. Kí ló wá rú kí ni ká ṣe báyìí kí ló pa lè ṣe? Èmi fi pé bóyá ká gbé lọ sí hospital mi o wọn ṣe nǹkan kan bí ìbáyìí owó ló ń gbà. Ṣé pé ká gbé Àfọlábí lọ sí hospital mi? Bẹ́ẹ̀ ni sà. Lọ́n ṣàánú pẹ̀lẹ́. Dọ́kítọ̀ ẹ̀rọ. Mo ní kí nurse mi wá check Mr. Fọlábí nsìn. Ó ti ẹ̀ṣẹ́ kẹ́kọ̀ọ́ pé mo ṣàlàyé fún omi tí ó ti ń fún látàárọ̀ tó yẹ pé mo ti sùn mo ti jí lórí omi ẹyọ kan kò dẹ̀ tí tán.
kò sí problem pace tó yẹ kó fi lọ ló fi ń lọ yẹn. àbúrò ẹ sọ pé kò sí improvement kankan pé àbí ẹ gbọ́. Sir, we need to deceive you. Family doctor Mr. Folabi ni mo ṣe, and I must tell you the truth. The way it is in the word of the presenter, Mr. Folabi responds to his treatment rara. Kò response to treatment rara. Kí lẹ wá rò pa lè ṣe báyìí, doctor? You keep on praying. How am I gbàdúrà ni? Ó ní particular drug kan tí mo ti lò fún yẹn, ló fẹ́ máa mú mi worry báyìí. Ṣé drug yẹn kò sí ẹni tí a bá lò fún, even ká má ti diagnose ẹ̀, kí pain yẹn kò lè kò sí bó ṣe lè pọ̀ tó àkọ́kọ́ wálẹ̀ ni. But I've used it twice fún wọn. Tí mi ò tí rí kókó. Ẹ má òrìṣà, it's going to get well. Then another thing, at a run series of tests. Tí a ti get the actual thing tó ń ṣẹlẹ̀ sí wọn. Another one gan máa dé ní èní. So bó bá ṣe jẹ́ ṣe máa tún jẹ́ kẹ́ mọ̀. But mo kò ṣàpé bí ọ̀sẹ̀ kan méjì sí mẹ́ta. Ọ̀sẹ̀ mélòó lẹ pè doctor? Ọ̀sẹ̀ mélòó lẹ pè doctor? Soon as ṣáà ẹ má wọlé iṣẹ́ ti bọ̀. Mo ti gbọ́ ọ̀sẹ̀ méjì sí mẹ́ta bí? Láìpẹ́ ṣáà ẹ pẹ́ sí. So àáfílẹ̀ ń bí fọ́sẹ̀ méjì sí mẹ́ta àáfílẹ̀ ń bí àbí èmi ò náwó sí o ká láti ṣe yín ṣe àwọn pààyàn lẹ́bí mọ́ ká láti ṣe yín tètè mú àti ṣe àyè. Adìyẹ ìrànà. Adìyẹ ìrànà. Olúwa Ọlọ́run alààyè mo gbà ní àdúrà fún ìránṣẹ́kùnrin Olúwa bàbá wò sàn. Àmín Jésù. Olúwa wò sàn. Àmín Jésù. Olúwa wò sàn. Àmín Jésù. Gbogbo ohun tó ń tà tó ń rà nínú àgọ́ ara rẹ̀, èyí tí ayé tí ó ti fi sí lára, èyí tí àwọn ọ̀tá ti fi sí lára, èyí tí òjò lálàáfíà, Olúwa o bàbá o àtọ́bí ju ẹni ìyanu, Olúwa wò sàn. Àmín Jésù. Olúwa wò sàn. Àmín Jésù. Olúwa wò sàn. Àmín Jésù. Kí o gba ìtúsílẹ̀. Àmín Jésù. Kí o gba ìdáǹdè. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni kó rí. Àmín Kó rí Jésù. bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ Àmín Jésù. ní orúkọ ti Jésù Kristi Olúwa olùdáǹdè wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Jehovah. Jésù Kristi. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Ọlọ́run o. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Ọlọ́run o. Ẹ jọ̀ọ́ alàgbà, ohunkóhun tó bá ṣẹlẹ̀ sọ fún mi. Kò sóhun tó le tí ó ṣòro fún Olúwa ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé ìgbọràn òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Bí mo ti ń bá Ọlọ́run tí mo fẹ̀mí darí ohun tí Ọlọ́run bá mi sọ, ó fi hàn mí wípé ìrìn àjò wà lẹ́sẹ̀ wa láti pé kí arákùnrin kó ní àlàáfíà. Ìrìn àjò ọ̀hún ni pé ìránṣẹ́kùnrin ti rin àwọn ìrìn àjò kan èyí tó ti fi ẹsẹ̀ kọ síta tó túmọ̀ sí pé ó ti ní ọmọ. Ní tó jẹ́ pé ó gbọ́dọ̀ súnmọ́ sàká níbi tó bá gbé wà. Eléyìí ni ohun tí ẹ̀mí máa ń bá mi sọ. Ká má sì jẹ́ kó pẹ́ ní yàjòyàjò ká tètè ṣe é torí tí ò bá tètè ṣe o dùgbẹ̀dùgbẹ̀ ni tó bá jábọ́ àkóbá ti lé àkóbá tó kù. Ẹ jọ̀ọ́ sà, alàgbà, mo mọ̀ pé lótìtọ́ lódodo òjíṣẹ́ Ọlọ́run ni yín. Ìyàwó tó ní tó bí ọmọ fún ọmọ àlè ni. Àtìgbà tá a dẹ̀ ti gẹ́ẹ̀tì pé ọmọ àlè ni ọmọbìnrin gbé wá ni ó ti lé lọ àti lé ló ti kú àbí tí mo parọ́ lábẹ́. Bẹ́ẹ̀ ni sá, ọmọ burúkú ayé àtọ̀run lọmọbìnrin yẹn. Ṣé ló gbé ọmọ àlè wá fún wa ní kẹ́? Àmọ́ igbó rere àti lé àtòun àtọmọ àlè ẹ̀ dànù. Alàgbà, ṣé ọmọbìnrin kò tún bí ọmọ míì fún wọn? Alàgbà, Afọlábí ò ní ọmọ kankan síta rárá. Kò lọ́mọ kankan síta. Ọmọ ẹyọ kan ṣoṣo náà kò dẹ̀ níyàwó mi. Ó dá yín lójú. Ńgbà tá a dẹ̀ ti mọ̀ pé ọmọ àlè ni ló ti lé dànù. Iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín láti ṣe. Iṣẹ́? Bẹ́ẹ̀ni. Irú iṣẹ́ wo ni alàgbà? Ẹni tí ẹ lé dànù yẹn náà la máa ṣàwárí ẹ̀. Ṣé báwa la ná ọmọ àlè yẹn? Ẹ jẹ́ ká ṣe àwárí ẹ̀ náà. Ẹnu oníkàn láti gbọ́ pé mo ta. Ẹ jẹ́ kémi àti ẹ̀ka jọ fojú rinjú. Ìránṣẹ́kùnrin ni ò lè sọ̀rọ̀ yìí. Òun làbá béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ. Bàbá, ẹ má jẹ́ ká ṣe àríyànjiyàn pẹ̀lú ẹ̀mí Ọlọ́run. Ìgbọràn sàn ju ẹbọ rírú o. Torí ọjọ́ méje péré
ìránṣẹ́kùnrin ní lókè ìpẹ́. ẹgbẹ́ mi o. mo ti gbọ́ Ọlábísí báwo la ìfẹ́ ṣe báyìí. bí a ò bá wá ṣàwárí nǹkan tí à ń sọ nípa èyí dùgbẹ́dùgbẹ́ ni o tó bá jábọ́ àkóbá ti lé àkóbá tó kó. káàsán Iremide jọ̀ọ́ mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ ẹ ni sorry jọ̀ọ́ má bínú àbúrò mi Fọlábí ló sick. A kọ́kọ́ gbé lọ sí hospital ìgbà tí gbogbo ẹ̀ tún rí bákan a tún decide láti tún gbé wá sí church. Àǹtí a ní ẹ má bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mọ́. Mo ní sùúrù tí ẹ jẹ́ kí n láǹdì ohun ẹ ti ń le. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí ni tèmi inú ọ̀rọ̀ yìí ẹni kó lè ju tọwọ́ ẹ lẹ̀ kí lẹ fẹ́ kó lè ṣe gan. ẹ ó dájú. mo fẹ́ lẹ́dàá ayé ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kó yọjú sí wa ní church ni. ẹ wò máa bá yín sọ̀rọ̀ later. How are you, darling? ọ̀rẹ́. Báwo ni? Ibo ni wà tọmọ ẹ ti ń dàbọ̀. Aṣeré lọ sí other street ń bẹ̀yẹ̀ mú kọ̀ wá ní káyà ń bí báyìí ká ṣe hi sí ẹ. Hey, how are you? You not greet your friend. Báwo ni? Not bad. Kí ló dé ìwà títa ni? O ṣe o ẹ̀gbọ́n Fọlábí ló pè mí sìn ìkíní kan o pé ó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run mo ní kí ló ń ṣe wọ́n ló sick mi ò rókùrò kó má ṣàárẹ̀ o Ọlọ́run á fún lálàáfíà o àwọn fẹ́ jẹ́ kí n yọjú sí wọ́n ní ọmọ ẹ̀ kan wà ń tà mo ní ọmọ tajẹ ọmọ tẹ́yìn náà sọ tẹ́ confirm ẹ̀pọ̀ ọmọ àlè ni kó wá síta kò sí ìtókò èmi ń bẹ èmi ò lè yọjú òun ló ń bẹ̀ mí sí pé kí n yọjú èmi dẹ̀ lémi ò lè yọjú Ọlọ́run á fún lálàáfíà. Àmín. Wọ́n lọ́mọ ẹ̀ kan wà níta. Nǹkan tó ń sọ nìyẹn. Bọ̀yàn ní kó má yọjú. Náà yọjú sí i even máa tẹ̀lé ẹ lọ. Pẹ̀lú gbogbo nǹkan tó ń fojú mi rí tán ní kí n gbọ́mọ àlè jáde ìgbà tí mo dé ti gbọ́mọ àlè jáde kí ló tún fogún nulé wọn ṣé wọ́n bí sórí mẹ́ja ni. Ojú tó ti mọ ni rí kò lè lóhùn mọ ni mọ́ tẹ́ni tí bá ṣe Àfọlábí orí ẹ̀ ló máa bounce back lé. Ní kọ́kọ́ ò ní ṣe àmọ́ mi ò lọ́bì kankan kọ́ máa lọ rí àìsàn lé mi lórí. Wọn ò lè rí àìsàn lé lórí bó máa tẹ̀lé ẹ lọ kò tẹ̀ síbi tí mò ń lọ. Má tẹ̀lé ẹ. Okay, mo ti gbọ́ tó bá dọ̀la máa lọ. Ọ̀la báwo wọ́n ní èèyàn wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run orí tó bá dọ̀la ọ̀rọ̀ kú la máa ń sọ yìí. Gbàdúrà kò kú o. Kò ní kú ó mọ̀ pé tẹ́ni tí ń bá ṣe ń sìn kó máa sì jà yéyé dìde jẹ́ ká lọ má tẹ̀lé ẹsẹ̀. Ọlọ́run ló ń ṣàmọ́ sínúlẹ̀ ìdààmú yìí. Olúwa ṣeun Sister Remide ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Yes, sir. Ààbò Olúwa yóò dájú lórí yín. Àmín Jésù. Ọkàn yóò balẹ̀. Àmín. Mo dúpẹ́ nítorí wípé Olúwa pè yín ẹ sì jẹ́ Ọlọ́run. Ẹ ò wò pé àwọn wo leléyìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run bá láàyè mo tún sọ lẹ́ẹ̀kan sínú ayé yín ààbò Ọlọ́run yóò dájú lórí yín. Àmín Jésù. Ọ̀rọ̀ kan ni ó mú mi pè é síwájú ẹ dákun ẹ wò ránṣẹ́kùnrin yìí báwo ni wọ́n ṣe jẹ́ sí yín. Ẹ ṣé pásítọ̀ èèyàn mímọ̀ mi dáadáa ni in fact ex-husband mi ni èmi àti ẹ̀ ti fìgbà kan fẹ́ra rí kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀. Jésù Kristi tó ó yẹ Ọlọ́run síbẹ̀síbẹ̀ ẹ ò wá foróyún ró ẹ gbọ́ ìpè torí mọ̀ pé ńgbà tẹ débí ẹ ti rí pé torí ìránṣẹ́kùnrin la ṣe pè é bá jẹ́ àwọn ẹni bíi míì wọ́n á ti bínú wọ́n á ti dìde wọ́n á ní kí ni wọ́n pa àwọn fún ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a ò ní torí pé à ń bára wa jà ká ní ká kú. Bẹ́ẹ̀ni sá. àti bí wọ́n ìránṣẹ́kùnrin iṣẹ́ díẹ̀ ń bẹ lọ́wọ́ yín o ẹ ṣeun nítorí pé gbogbo ìgbìyànjú wa tá a ṣe ní o àwẹ̀ tá a gbà ní o àdúrà tá a ṣe ní o ẹ̀mí Ọlọ́run wá rọ̀dẹ̀dẹ̀ wá sọ̀kalẹ̀ wá jẹ́ kó yé wa wípé òun ní ká rí ẹ̀jẹ̀
ẹ̀jẹ̀ yìí tó jẹ́ pé a lè sọ wípé ọmọ tó ti ara ẹ̀ jáde kó gbé ọwọ́ lé lórí ìgbà náà ni tó lè dípa máa gbàdúrà tàdúrà ni ó di ìtẹ́wọ́gbà. ìyẹn la fi ní ká rí yín ká béèrè. ẹ ṣe pásítọ̀ ẹ wo àwọn tẹ́ máa bí ni àwọn náà jókòó báyìí because kó tó di pé èmi àti ẹ̀gán lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti máa ń sọ pé kó lọ fẹ́yàwó ìgbà tán dẹ̀ ni ọmọ tèmi bí fáwọn ọmọ àlè ni èmi ti bá tèmi lọ ńgbà tán lé mi lọ mi ò wá mọ̀ ń pa ẹ̀jẹ̀ ẹ̀ kankan àti wípé wọn ò bí mẹ́tàlá ẹ̀dá nígbà tájọ wà kí n kófìrí obìnrin mi pẹ̀lú ẹ̀ so àwọn ní kẹ́bí táwọn bá dẹ́kọ̀ tí wọn ò sọ̀rọ̀ ẹ gbóhùn fúnra rẹ̀ ṣe bóun ló jókòó yìí. ẹ wo Ìrèmídé kó lè sọ̀rọ̀ tó bá jẹ́ kó lè sọ̀rọ̀ ni òní ní kàn pé ẹ. bóyá ká fún ní báírò kò kọ ọ á ṣàlè kọ ṣe bó ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ òun ló ń mirí yìí ó ń gbọ́. wo jẹ́ kí n sọ fún ẹ tó bá jẹ́ kó tún ní nǹkan míì tó ṣe fún tó fi sọmọ mi di bó ṣe wà yìí lọ túlẹ̀ o. àbẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ dáàdì nǹkan míì tán ṣe olùṣọ́ ẹ rí i pé wọ́n ti ń pè mí lájẹ́ ẹ jẹ́ ká máa lọ ó mọ̀ pé nǹkan tí mi ò ṣe fẹ́ wá leléyìí. Ọlọ́run alààyè bàbá mi ológo jùlọ. alàgbà ẹ má bínú mo fẹ́ tọrọ nǹkan. kí ni nǹkan náà kí n tiẹ̀ ó bẹ̀rẹ̀ o. sista Remide Yes. ẹ jẹ́ kó sọ bóyá àwọn mọ ẹni tí ọ̀rọ̀ lè pè é níra yín bóyá àbí. bọ́ ṣe mi ò nà kó possible sọ nǹkan tó fẹ́ sọ ká gbọ́. ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ọmọ mi yìí ó ṣeé ṣe tó bá gbọ́ lé wọn lórí bẹ́ẹ̀ ṣe sọ kára wọn yá. kí ni gbogbo rádaràda tó ń sọ ìwọ náà ti fẹ́ máa lo ẹ̀mí Ọlọ́run máa fi scam àwọn èèyàn kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ báwo ló ṣe tan mọ́ wọn. sista Remide yes sir. ohun tó kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sólòmíì tó bá jẹ́ wípé lótìtọ́ ẹ̀mí Ọlọ́run ló bá wọn dámọ̀ràn tó sì sọ ẹ jẹ́ ká gbìyànjú ẹnìkan kì í ja Ọlọ́run níyàn ó yá ẹ dákun ẹ bá mi gbé síbí. ẹ ṣeun. Olúwa Ọlọ́run alààyè bàbá mímọ́ ológo jùlọ níbi tí àwọn kan rìn tí wọ́n sì sọnù síbẹ̀ lẹ́nìkan rìn láàrin yìí Olúwa Ọlọ́run alààyè ẹ gba ibẹ̀ kọjá kí ọkùnrin kó sì rí ìwòsàn. àmín Jésù. ẹ dákun arábìnrin kí lorúkọ ọmọ mi yìí. ó àṣẹ ọ̀run ni mo fi gbàdúrà ní wákàtí ọ̀wọ̀ yìí láti ọwọ́ ọmọkùnrin wọ̀nyí èyí ni ayọ̀ mi tí ó bá jẹ́ pé ọwọ́ rẹ̀ ní ìdáǹdè Olúwa Ọlọ́run alààyè bàbá ò pàṣẹ fún un kó sì rí ìwòsàn kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa. kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè Olúwa àdìtúmọ̀ ọ̀rọ̀ wọ Ọlọ́run ọba ẹ wo tó já wa láyà ẹ wo òkèrè àbàtà tí àwọn òkú báwo la ṣe fẹ́ pọn ẹ wo bí Elédùmarè bá mi ṣe sọ di pẹ̀tẹ́lẹ̀ fún wa arábìnrin ẹ ṣé o ẹ ṣeun Àfọlábí ìwọ ló sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà èmi ni. tí o sì rántí ìgbà tó bẹ sí India. bẹ́ẹ̀ ni sà. tó sọ̀rọ̀ tó pèdè tí India tẹ máa ń sọ tó sọ kí n gbọ́. Good name. mẹ́mórì ẹ ti padà tán. kò sí problem. Kush náà ni Kush náà ni. ìránṣẹ́bìnrin. Sir? ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. Yes sir. Ìrèmídé ò ṣe o. ẹ ṣe sùúrù torí pé ẹni tó bá ṣe lóore ó yẹ ká lọ lọ́bẹ̀ẹ́. ẹ dákun ẹjọ́ ẹ̀yin lẹ bímọ yìí. èmi ni mo bí. rárá yìí. bẹ́ẹ̀ ni sà ọmọ mi ni. lẹ fi inú ṣoyún fóṣù mẹ́sàn-án. bẹ́ẹ̀ ni sà. ó dá yín lójú. ọmọ mi ni èmi ni mo bí. ta ni bàbá rẹ̀. inú ìbáṣe rí ni máa rí kó pàdé mi o. àwọ̀ fẹ́lẹ́ tó pẹ̀lú o kò jẹ́ kárí kankan. Sista Ìrèmídé. ẹ ti sin Ọlọ́run látara wa a kì í kí aláṣekù aláṣeyọrí làákì ẹ súnmọ́ mi níbi èyí jù sí mi. ojú lọ̀rọ̀ wà
Olúwa wà pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́ ẹ dúró Ọlọ́run níbi tí ọ̀rọ̀ ìgbé dé mo fẹ́ kí olúkálùkù wa ká fi ara balẹ̀ ká dẹ̀ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run la wá bá kì í ṣe èmi ẹ kò ti ara mi sin Ọlọ́run. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo béèrè lọ́wọ́ yín jọ́ yẹn mo ní ta ni bàbá ọmọ tí ẹ mú wá tí a ń pè ní èyí Láyọ̀mí mo ní ta ni bàbá èyí Láyọ̀mí ẹ ní kì í ṣe ohun tẹ́ ẹ lè sọ kí wá lóhun tẹ́ ẹ ní sọ lásìkò yìí ẹ dákun ẹ jọ̀ọ́ ṣùgbọ́n síwájú o mo fẹ́ kó kálukú wa kí a jọ ká kọ́kọ́ gbàgbọ́ pé iwájú Ọlọ́run la wà kì í ṣe iwájú èmi ènìyàn lásán. Ìránṣẹ́bìnrin ẹ má jẹ́ kẹ́rù ó bà yín o èmi gan tí mo jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí mo wà níwájú yìí mo ní àìṣedéédéé tèmi mo ní àwọn ohun tí mo ti ṣe sẹ́yìn nígbà wọn nì kò sí ẹnikẹ́ni tó wà torí pé bí Elédùmarè bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró nínú ẹ̀ṣẹ̀ ni a ti lóyún wa la sì ti bí wa kíyèsí nítorí ìdílé yìí ohun tí a ní láti máa tọrọ fún ni ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ kẹ́rù kó bà yín ẹ gbàgbọ́ nínú Ọlọ́run ẹ sì mọ̀ dájú pé nígbà tí ẹ bá ti ṣe òtítọ́ Ọlọ́run yóò sì mú yín dúró mọ́mì èyí Láyọ̀mí ẹ jọ̀wọ́ bó bá ṣe jẹ́ ẹ ṣàlàyé. Jáde Sọlá. Jáde Sọlá. Mina gure zinminga. Ọlọ́run ló ń ṣàmọ́ kí ló lè fa wàhálà èmi àtọkọ mi àjọ ńlá jọṣepọ̀ ex-boyfriend gbé ó kọ̀ já wọlé lójijì ni. kò dẹ̀ kí n ṣe wípé bóyá o ṣì ń date ex-boyfriend ẹ. rárá o èmi tí mo ti wà nílé ọkọ mi báwo ni mo tún ṣe máa yàn lè rárá o. ṣó ti ẹ̀rí kò sí ẹ̀dá kéèyàn tiẹ̀ máa lálàá pé òun lájọṣepọ̀ kò dá rárá it's a bad sign. kí la wá fẹ́ ṣe sí báyìí sísá mi. irú nǹkan báyìí láti kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà àdúrà wa máa gbàwẹ̀ wa máa gbàdúrà. má wọrí Ọlọ́run á kọ́ àmọ̀ ṣe ṣùgbọ́n àwọn ọmọ kan tá a máa ṣe sí. ẹ ǹlẹ́ o ìyàwó arábìnrin mi ò ní fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ fún yín o gẹ́gẹ́ bí ohun tí ẹ̀mí Ọlọ́run fi wọ̀n mí amúmi rí wípé ibi tí ẹ fúrúgbìn sí orí àpáta ni tí kò lè wù débi wípé yóò so èso kankan. sista mi ò understand nǹkan tó ń sọ kò yé mi. ohun tí mò ń gbìyànjú láti sọ fún yín ni wípé a kò mú mi rí wípé ẹ ní bímọ o ẹ máa ṣe abiyamọ dáadáa àmọ́ ilé ọkọ tí ẹ wà yìí kò sí orí ọ̀fẹ́ ọmọ kankan fún yín níbẹ̀ Olúwa àfi kẹ́ ẹ tẹ̀síwájú. ìyá àjọ. àbí ẹ̀yin sọ wípé boyfriend ẹ̀ tó rí lójú àlá yẹn òun ló máa padà lọ fẹ́ mi. rárá o. a ò mú mi rí bẹ́ẹ̀ o ohun tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi ni wípé kẹ́ ẹ tẹ̀síwájú. ìyá àjọ ṣẹ́rí èmi àtọkọ mi a nífẹ̀ẹ́ ara wa gan gidi ó nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ mi ṣetán láti kọkọ mi sílẹ̀ o. ẹ jọ̀ọ́ mà ṣé kò sí àdúrà tá a lè fi yí ìgbà padà ni. ìyẹn náà dáa. àdúrà yí ìgbà padà. bẹ́ẹ̀ni. ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ ègbé sì ni fún ẹni tí a fi rán tí kò jẹ bí Ọlọ́run ṣe rán. àwọn ènìyàn ní bọ̀ wá títàn èèyàn rọra ṣe láyé o. ẹ ṣeun ẹ ṣeun
rọ́jọ́ àfiyèsí kan ń bọ̀. Olúwa. Tí gbogbo rẹ̀ yóò di gègé fáyé wò. Láyé wò. Fáyé wò. Ènìyàn tí gbogbo rẹ̀ yóò di gègé fáyé wò. Láyé wò. Fáyé wò. Ènìyàn sáà tí mọ́tò jà máa lọ. Sista mi ọ̀rọ̀ tí ìyá àdúrà sọ yẹn kò lè wọ́ọ̀kù ẹwà tọdún tèmi àtọdún ayọ̀ ta ti ń jíṣẹ́ jìyà bọ̀ ṣé ní ìsìn tí Ọlọ́run ti wá gbàdúrà wa tọ́lọ́run tọ́nà ọ̀la ni mo wá fẹ́ fi ọdún ayọ̀ sílẹ̀ ṣé mo fẹ́ paná ọ̀la fúnra mi ni àbí mo wá fẹ́ kó jáde nínú ilé ẹ̀ kò lè wọ́ọ̀kù àǹtí mi ò lè ṣe mi lè fọ́kọ mi sílẹ̀. Jádesọ́lá ó ti kọ wájú sí ẹ nìyẹn o kò ta ó ti kọ ẹ̀yìn sí ẹ báyìí kò ta o ó ti wá kù wọ nìkan báyìí kó yá tún èrò ara ẹ̀ pa náà. Sista mi. Start mọ́tò jà máa lọ. Sista mi. Ibẹ̀ ọ̀tún kò start mọ́tò kò jà máa lọ. Adìyẹ ìrànà o, adìyẹ ìrànà. Adìyẹ ìrànà kì máa ń ṣohun àjẹgbé o. So, I'm a auntie. Okay. All right, thank you. Èèyàn rọra ṣe láyé o. Rọ́jọ́ àfiyèsí kan ń bọ̀. Tí gbogbo rẹ̀ yóò di gègé fáyé. Àfò. Jádesọ́lá. Dúró jẹ́ n park 1 minute. Fún mi ní ìṣẹ́jú kan jẹ́ sáré park. Àfọlábí. Okay. Jádesọ́lá. Àfọlábí. Ọ̀gá. Àfò. Àfò. Jádesọ́lá ọmọ Jọra. Àfọlábí ọmọ Ògúnrìndé. Ọ̀gá o. Àṣé ní òótọ́ lọ́mọ sọ wípé ẹni tó bá kú àti ẹni tó sọnù ọjọ́ kan ṣá máa pàdé ara wọn ṣá. Of course. You're looking so beautiful. Wow, you can say that again. I will say it over and over again. Báwo? Mo wà okay. Ìyàwó àti àwọn ọmọ yẹn ńkọ́? Everybody ló wà àlàáfíà la wà. Ló wà ṣe. Ọkọ ẹ̀ àtàwọn ọmọ ńkọ́? Ọkọ wà, bọ̀ a ṣì ń wojú Ọlọ́run. Máa rí Ọlọ́run àṣẹ. Lákọ̀ọ́kọ́ náà kọ́kọ́ fún mi ní nọ́mbà ẹ̀ náà kí n tó gbàgbé. Okay. Òun ni ẹ̀. All right. Àfọlábí. Àfò. Jádesọ́lá ọmọ Jọra. That's my number. Àfò. Kò ń ṣe pé ó wù mí láti fi ọbẹ̀ yẹn jókòó mi níṣu. Bọ̀ ìgbà tí mo jáde sí àìrọ́mọbí mi, wọ́n ní kò sí ọmọ láàárín èmi àtọkọ mi tó túmọ̀ sí pé a jẹ́ra wa lọ́mọ. Èmi àti ẹ̀dẹ́ nífẹ̀ẹ́ ara wa gan-an. Báwo ni mo ṣe wá fẹ́ sọ fún un? Tó bá dẹ́ gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ láàárín èmi àti ẹ̀ nígbà yẹn. Àfọlábí, oyún ẹlẹ́ẹ̀kẹta tí mo tún ti ní nìyẹn. Last time mo dẹ̀ sọ fún ẹ pé kó lo CD tó dẹ̀ mọ̀ pé kò sí any protection tí mo lè lò tó ń ṣiṣẹ́ lára mi. Jádesọ́lá, má bínú. Ó ṣàmọ̀ pé tí jìnnìjìnnì kí ni tó bá ti múyàn báyìí ó lè máa wá sídìí kiri ní táìmù yẹn náà. Ó ṣàmọ̀ bísáì mi mọ̀ pé mo ń pọ̀ lára mi tó bẹ́ẹ̀ yẹn. Ó ní sáà mi òun náà mọ nǹkan tá a lè ṣe náà. Ó ṣàmọ̀. Kí ló sọ? Náà. Ta ni ṣe? Wo this time around mi ò ní oyún kankan tí mo fẹ́ ṣẹ́. Mo máa bí eléyìí ni. Jádesọ́lá, what are you talking about? Kí ló ń sọ náà? Ó ṣe ní irú agreement èmi àti ẹjọ́ ní. Ó ní agreement àjọ ní náà. You know now, better you go better.
think you shouldn't allow Abimo sinning? Okay, now, when exactly do you think it's going to be better? See, ó mọ̀ pé àwọn Yorùbá bọ̀, wọ́n ní pé tọ́wọ́ Yorùbá ti tẹ́kọ̀ dà, ìyẹn lè bí irú kó tó pa bàbá yàn. So, Afolabi, nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí ni pé kí n lọ get rid of this pregnancy. Exactly. That is all. Please, you should understand. That is why tí mo ṣe wá báyìí. Wípé bóyá Ọlọ́run lè tẹ ara ẹ gbọ́ àdúrà mi. This has nothing to do with your room. Mi ti ẹ̀ fẹ́ mọ ìyàwó ẹ̀. Mi dẹ̀ fẹ́ mọlé ẹ̀. Tí n bá fẹ́ rí ẹ, má máa pè é. Okay. That is all. Yes, dear. Ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan. I know. That is all. Yes, dear. Jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe kọrin àjọ wa nìyẹn. But anything at all, count my words, anything at all tó bá ní ìlàtọ̀dọ̀ mi, mo ready láti ṣe fún ẹ. Really? Of course, you know, come on, fair. Really? Of course. Thank you. Can you give it to me? Of course. Just like that, don't you say anything? No. That is almost your. I still good. Yeah. What? Janisola. Wọ́n tún mi. Ìwọ gbé ọmọ àlè wá fẹ́ mi. Ìwọ. No, pastor ẹ fi mí sílẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ kó wojú mi ná. Ìwọ gbé ọmọ àlè wá fẹ́ mi. Alàgbà. 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 Wojú mi. Kò bá sóhun tí ò ṣẹlẹ̀ rí. Ìwọ. Ìwọ. Ẹ má bẹ̀rù. Èmi náà ní nǹkan tí mo fẹ́ sọ. Nígbà tí ojú ọmọ bíbí pọ́n èmi àti ọkọ mi, tí àwọn ẹbí ò jẹ́ kí n nísinmi, èmi náà wá wọ̀rọ̀ kò fi ṣàdá. Kì í ṣe pé mo rò látọkàn mi tẹ́lẹ̀, àmọ́ ní ọjọ́ kan ni mo pàdé ọdún ayọ̀ tó jókòó yìí, tó jẹ́ olólùfẹ́ mi tẹ́lẹ̀ kí n tó fẹ́ ọkọ mi. Ọ̀rọ̀ èmi àti ẹ̀ tún padà wọ̀. Ọ̀rọ̀ ọmọ bíbí yẹn ó mú mi láyà mi púpọ̀, ni mo fi wá wò pé kémi náà wò bóyá tí bá ní nǹkan ṣe pẹ̀lú ọkùnrin mi, bóyá ó lè di oyún. Láti ìgbà yẹn lèmi àti ọdún ayọ̀ ti bẹ̀rẹ̀ sí ń ṣe wọléwọ̀de kó tó di pé Ọlọ́run dá mi lóhùn lórí ọ̀rọ̀ ọmọ tí mò ń wá láti ipasẹ̀ ọdún ayọ̀. Ọdún ayọ̀ ni mo bí ìrì olúwa ọmọ mi fún. Yúrẹ́mídé, ó bímọ fọ́kọ mi. Jádesọ́lá, ìwọ náà bímọ fọ́kọ mi. Yúrẹ́mídé. Obìnrin lé o. Ṣe rí fọ́rọ̀ gbédè yìí. Ẹ farabalẹ̀. Mo bá yín dúpẹ́ mo sì bá yín yọ̀. Nítorí pé ẹ tètè di ara wa sí lọ́rọ̀ rẹ̀ gba Ọlọ́run gbọ́. Lóòtítọ́ ni kò síjà, ṣùgbọ́n bí tọ́rọ̀ gbé wá dé kò tán síbí yìí o. A ní láti pé kékeré àti kejì. Ká sọ ní tùbí nùbí. Ẹ wo, kò sí ohun tí ò ṣẹlẹ̀ rí o. Ìrìn àjò olúkálukú bí ó ṣe máa rìn ó ti rí Ọlọ́run ọba. Bí a ṣe kọ́ wípé a ṣe rìn yìí rèé o. Ẹ jẹ́ kí olúkálukú kó mẹ́kọ̀ọ́ tiẹ̀ nínú ewé. Kí ẹ gbà pé ohun tá a kọ nìyẹn mo olúkálukú wa. Torí bí ò bá rí bẹ́ẹ̀, ẹnì kò ní gbìyànjú pé kóun lè rọ́mọ bí kó má rí bí kó ṣẹ̀ wá máa dọ́gbọ́n sí i. Ẹ wá wọ̀nà tí Elédùmarè fi báyọ̀ sí wa. Ṣe rí i pé ìmọ̀ Ọlọ́run ọba ó ju àwọn èèyàn lọ. Kò síjà o tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àlàyé tí olúkálukú ṣe kì í ṣe bí ẹ jẹra yín lẹ́sẹ̀. Ẹnì kò mẹ́nìkan kó ṣe nìkan. Ìṣe láti kọ́ bí olúkálukú ṣe rìnrìn àjò ẹ̀. Ọ̀pọ̀ ọgbà ló jẹ́ pé tí a bá níbì kan tá à ń lọ, ibi tí a ò ti ní nǹkan kan mú la máa gbà kọjá ká tó débi tá a gbé ń lọ. Bọ́rọ̀ bá wá rí bó ṣe wá rí yìí,
ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run pé bí Ọlọ́run ti kọ́ bá ṣe rìnrìn àjò wa nìyẹn ká tó débi tá gbé lọ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká gbogbo ẹ̀fọ́ lọ́nkọ́ lọ́nkọ́ ṣe kí ni kó kó àmọ́ ṣe ẹ jẹ́ ká nà sùúrù sí o. Akólé sáré jẹ lérè lọ nínú ayé o. Ilé ayé tẹ̀sán o. Rọra rìn ṣọ́lẹ̀tẹ̀ ṣọ́wá wò. Àwọn ayé wò wí ẹjọ́ àlè. Ayé kò sí jalè káàsìọ̀. Àndíyà Linda. Ọwọ́ ta ni a ó fi kó o ìṣẹ̀lẹ̀ pọ̀ nínú ayé ibi a bá fún ẹ mọ wá rí mọ o. dákun máa gbìyànjú láti wádìí inú jìn ju kànga lọ o tó bá lọ ṣọmọdé o.